jìnnà sí kíní yẹn o ẹ̀sùn mọ́. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم a kí gbogbo àwa ọmọ ìyá nínú Islam kárí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé níbi tí afẹ́fẹ́ ètò Al-Basira bá ń fẹ́ dé láti iléeṣẹ́ rédíò amútajérò 92.5 kọ́lọ̀ ń jẹ́ kí iléeṣẹ́ náà kó máa lọ síwájú sí i. èyí ni ètò yín ètò Al-Basira tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday báyìí ní déédéé aago 8 àbọ̀ alẹ́. àwọn àfáwà àgbà tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ wọn ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. ẹ jẹ́ kí á wá nǹkan fìdílé àbí kí á fi ìdílé nǹkan kí á jọ gbádùn ọ̀rọ̀ Ọlọ́run ọba náà kọ́lọ̀ ń jẹ́ kó ṣe wá ní àǹfààní. àwọn ustad wa tí wọ́n fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run náà ni al-ustad alhaj asheikh Sulaiman buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè kọ́lọ̀ ń jẹ́ kí á rí wọn pẹ́ falyatasharraf ma'juran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. ó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. ní àkọ́kọ́ a kí gbogbo àwa tí à ń gbọ́ wa ní orí ètò Al-Basira ní iléeṣẹ́ alálùbáríkà ní amútajérò 92.5 FM wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. bákan náà à ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún gbogbo olólùfẹ́ ètò ìpátá àtàwọn tí wọ́n ń ṣe ìkúnlọ́wọ́ fún ètò náà kọ́lọ̀ mọ́jì kọ́rọ̀ ẹnìkan kọ́wọ́ dàrú kọ́lọ̀ ń kọ́ lájọ́ka oṣù rẹ̀ kọ́wọ́ lágbóhùn la ilaha illallah. àtọwà ń kí wa yí pé a kú àsìkò ọdún Ọlọ́run balẹ̀ kọ́lá yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé yóò wọlé àjọkà oṣù rẹ̀ yóò wọlé agbóhùn la ilaha illallah. gẹ́gẹ́ bá a ti ń ṣàlàyé lọ lórí pé kí ni nǹkan tá à ń pè ní bídíà a ti ṣàlàyé lè lọ síwájú kọ́dún tó dé. àwọn kí ló fà á tí bídíà fi gbalé tó fi gboko ìyún àdádálẹ̀ nínú ẹ̀sìn òun là ń pè bẹ́ẹ̀. a ti wá ń ka àwọn nǹkan yìí lọ àti ń kà á lọ ibi tí a ti dúró níjẹ̀ẹ́dógún kó tó di pé a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ léyà níjẹ̀jọ òun náà ni ittiba'ul hawa ìmọ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu ọ̀fà tí bídíà fi pọ̀ rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ lómi ìsọ́jú bẹ́ẹ̀ lọ ìfẹ́ ẹnu yìí náà ni o
wípé bá a ṣe ráwọn bàbá tí a ń ṣe nù ẹ sì lè ní kí lórúkọ rẹ̀. Àwọn èèyàn sì bá àwọn bàbá tí a ń kọlà àwọn èèyàn kọlà mọ́ wọn ò sọ pé àwọn ọjọ́ àwọn bàbá ń bẹ̀ wọn. Ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí ń pariwo yìí pé wọ́n ní a máa ṣe kíní kan wọ́n ní akọ́yìn bí àwọn bàbá kọjú sí àwọn bàbá tá à ń sọ yìí tá a ní àfẹ́ kọ́yìn ibi tí wọ́n kọjú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ìmúra wọn kọ́. Ẹlòmíì gò ló ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn nínú àwọn tó pera pé àwọn ń jà fún ìlú àwọn ní ìlú kíní kan làwọn ń jà fún. Ó lè jókòó nu mọ́tò yóò wọ tọ́ọ̀pù kan sókè kò ní dé fìlà ṣé báwọn àbá ṣe ń múra nu. Àwọn àbò tún wé láwà ní o wọ́n fi irun gbọ̀n lẹ́ o gbogbo wọn ọ̀tẹ̀ láwọn bàbá ń bi eléyìí ò mọ́ o wọn ọ̀ràn tí àwọn bàbá o lábala abẹ wọn o tọ́wọ́ wá di bíi pé ìtọ́lọ́ wí tánà bíi wí nì ṣé ń dáhùn sọ ni pé ká kọ́yìn síbi àwọn bàbá kọjú sí ṣé báwọn àbá ṣe ń múra lọ́pọ̀lọpọ̀ yín ṣe ń múra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń pera náà fa àṣàmánì lónìí kálukú ẹ̀yin tẹ́sí àpọ̀fẹ́jọ àwọn bàbá wọn fẹ́ lè wé láwà ní sùn. Àwọn bàbá wọn èé wọ àwọn aṣọ sátán trọ́sà àfáàmì ọbọ ọbì kìíní òun náà ó lè fi hàn kọrùn báyìí ó lè wọ́n dé fìlà yóò máa sọ̀rọ̀ nínú mọ́tò kálukú ọmọ ní wọn ọ̀ràn tí òun náà ni ó sì bọ́ta pé ìlànà àwọn bàbá báwọn bàbá ti ṣe kẹ́nìkan á ní ká kọ̀yìn bẹ́ẹ̀ ìgbésí ayé rẹ̀ gan ti kọ̀yìn síbi àwọn bàbá gan kọjú sí báyìí. ìdàftakharta bí abá ìlànà sharafun. صدقت ولكن بسما ولدوا قلنا صدقت ولكن بسما ولدوا. So ìtafẹ́ lò ní pé ìfẹ́ ẹnu àwọn èèyàn ò ròdòdó ńlẹ̀ báyìí ìfẹ́ ẹnu ni ó sì jẹ́ kí wọ́n máa ṣe inú nǹkan tó jẹ́ bídíà ọ̀pọ̀ ni níbi tá a ti wá gbé lónìí òun náà ni alikọ́ọ̀lù fi dín bighairi ilmin wàkọ̀bùlù dhalika min qailihi. Eléyìí ọ̀tá bá pátì méjì pátì alákọ̀ọ́kọ́ olẹ́ni tó pe rẹ̀ láàfà kéèyàn máa sọ̀rọ̀ nínú ìsìláàmù yìí bighairi ilmin láìsí ìmọ̀ ó jẹ́ bídíà ọ̀pọ̀ o. Bákan náà wàkọ̀bùlù dhalika min qailihi kó o tó wá máa gbà á kéèyàn gbarú ntẹ́niyẹn sọ wípé àwọn náà lásán tẹ̀lé èèyàn ọ̀bọ̀ ọ̀tá láyé lónìí tá a wà yìí wọ́n máa dá sọ̀rọ̀ ẹ̀sìn yọ́ọ̀dẹ̀ tó máa sọ fún yín pé èmi tẹ̀ ń wo èmi ọ̀la àfa mi ò kéwòn bí kankan tàbí kọ́ wọn sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ kéwòn la fẹ́ sọ sọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ sọ èèyàn ní sọ̀rọ̀ kéwòn la fẹ́ sọ ọ̀dẹ̀ tó wá ń gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu ọ̀dẹ̀ ń ṣèdájọ́ ẹ̀sìn Islam sì ní kéwòn lóní kẹ́nì kó ní ẹ̀wà kí ló wà níbi ọ̀rọ̀ òwòsàn ká tọ́jú èèyàn so kò nídìí kí n lọ sí mẹ́sìn náà ẹ bá ń sí kinní bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ sí pé gbẹ́ni tó bá ta rẹ̀ báyà kọ́ máa gbéra rẹ̀ bọ̀ má dẹ̀gó lábẹ́rẹ́ sáà lè gbà bẹ́ẹ̀ sáà lè gbéyàn lọ rú bẹ́ẹ̀ abẹ́ni tí ọmọ ń pa plane ó ní kí ló wà níbi ká bọ́nu plane ṣebí kákẹ́ start ẹ̀ náà ni so òun máa correct òun máa control rẹ̀ kò sí problem tí wọ́n dẹ̀ sọ fún wa pé plane tẹ́ fẹ́ wọ̀ yìí kódà kí wọ́n kàn sọ yìí pé ẹ́ẹ́lì ni ẹ gbé sẹ́yìn plane tó bá jẹ́ kí wọ́n máa ń gbé ẹ́ẹ́lì bẹ̀ pé ẹ́ẹ́lì ni o lánàá ni o kálukú wo ò ní fẹ́ wọlé o a sọ pé inshallah á jẹ́ ọmọ àdọ́dún mi ẹ dákun mo ti mo sá sọ lé ṣùgbọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn mo sọ fún ọ pé no n tí mo kì í ṣe ọ̀rọ̀ kí ó là ń sọ yìí ọ̀rọ̀ kí wàá lọ̀rọ̀ ẹ̀sìn so ìmọ̀ inú tó jẹ́ kí bídíà ọ̀pọ̀ òun ni ká ṣe kí ni o ká máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn láì nímọ̀ kí wọn náà tó wá máa gba ẹ̀sìn lẹ́nu ẹni tó lòun ò nímọ̀ àdánwò ni yóò jẹ́ bídíà ọ̀pọ̀ àdádálẹ̀ ọ̀sà wọnú ẹ̀sìn o torí gbogbo nǹkan ló ní èèyàn tiẹ̀ ẹ̀sìn ibi tọ́lọ̀ ń so mọ́ ni ìmọ̀ tẹ̀sìn akálàsí tá a bára àwọn tí wọ́n mọ̀ tí wọn ò wúlò ìyún ọ̀sọ́ fún akásọ pé ṣé báwọn àfààní báyé jẹ́ ṣé báwọn àfààní ṣe kíní kan ọ̀pọ̀lọpọ̀ mẹkáníìkì táwọn èèyàn gbé mọ́tò fún wọ́n mọ̀ ń bọkọ̀ jẹ́ mọ̀ ní kálukú bọ́bọkọ̀ rẹ jẹ́ lónìí ó wà mẹkáníìkì míì ni bó bá rà àfà bú lónìí ọ̀sà àmọ́ sáàsì gidi ni tó fi rà àfà gidi. fasadun kabirun alimun mutahatikun. sáà jáfi bẹ́ẹ̀ nẹ́nà so n tà ń lọ ni wípé mímọ̀ inú tó jẹ́ kádàdá lé ọ̀pọ̀ òun ni ká sọ̀rọ̀ nínú ẹ̀sìn láì nímọ̀ ń pẹ́ ẹ̀sìn ọlọ́run sì sọ fún wa nínú Al-Qur'an Al-Karim tá a bá lọ sínú Suratul A'raf aya 33 ọlọ́run ní kul innama harrama. kul innama
إنما حرم ربي الفواحش ما ظهر منها. irú bẹ́ẹ̀ ní ìsìn tó ẹ pẹ́ lómi tí ọmọ Kùránì ká tí ọmọ Kùránì ká njẹ́ sọ ni pé kul innama harrama rabbi. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. rọ́bì ọlọ́run ọba mi ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ìsìn rọ̀bíyà lọ́ọ̀sọ̀ rọ̀bíyà lìfàwáhíṣà ó nídìí tó fi jẹ́ bẹ́ẹ̀ so ajẹ́ kí gbogbo nǹkan ló ní mẹkáníìkì kéwú àwọn mẹkáníìkì kéwú náà wà tó ti yé báyìí ní ìsìn ọlọ́run ní ìwọ ànábì máa sọ fún wa pé innama harrama rabbiya lìfàwáhíṣà ma zahara minha wa ma batan. máa bá ń sọ fún wa pé o ọlọ́run ọba mi in tó ṣe léèwọ̀ àwọn tó ṣe léèwọ̀ náà ni tó fojú hàn nínú ìwà àbàjẹ́ àbí tó pamọ́ wàlí ifma àbí ẹ̀ṣẹ̀ wàlí bágí bighairi al-haqq ní máa di tẹ̀bẹ̀lẹ̀ kún láì sọ̀nà òdodo ibi tá à ń lọ kàn. wa an tushriku billahi ma lam yunazzil bihi sultana. tàbí kẹ́ ẹ múrogún kẹ́ ẹ máa ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọ̀sọ́ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ tẹ́ ẹ̀rẹ́ rí kéèyàn kan wò sùn ẹlòmíràn kan lọ gbégi òun ti sọ ní kinní kan o ó bẹ̀rẹ̀ sí ní bọ́nu tàbí ẹlòmíràn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà ṣẹbọ kì í ṣe kábọ̀ yẹ̀pẹ̀ nìkan ní ẹbọ o ọwọ́nú mímọ́ so tí a o ẹbọ wọnú dídì tí a o ẹbọ wọnú sísí gbẹ́rẹ́ o ẹbẹ wọnú pípé nǹkan míì kódà bọ́ sànàbí ló ń pè ya Rasulullah húwà ya Rasulullah rárá ọ̀ gbọ́dọ̀ pé húwà kìnnìkan tàbí kọ́ ọ máa ṣe ya jam kọ́sítọ̀ jáj ya ariwa bíílà sàdárà bá bíílà kìnnìkan gbogbo ń tó bá ti ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹbọ ni ọlọ́run lémi ọlọ́run ṣe léèwọ̀ kí ni o kẹ́ ẹ mú orogún pẹ̀lú. yunazzil bihi sultana. ìtí ìsọ̀ ẹ̀rí kalẹ̀ fún yín lórí ẹ̀pẹ̀ kẹ́ ẹ ṣe ta ló ní ọmọ dojúkọ sí kọ́ ọmọ bàdúrú kọ́ ọmọ pè ládùá òdòrú ní ọlọ́run sọ ẹ pè mí èmi ọlọ́run ló ní ẹ pè sóní ẹ pè séwù kankan sóní ẹ pè ànábì kankan sóní ẹ pè wòlíì kankan rárá ọlọ́run wá ní. wa an taqulu ala Allahi ma la ta'lamun. kẹ́ ẹ tó wá máa sọ nǹkan tẹ́ ẹ máa ń pọ̀ ọlọ́run wallahi nínú nǹkan tó dá bídíà lẹ̀ tí bídíà fi pọ̀ láyé lónìí ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n pera wọn láàfáà wọ́n dẹ̀ máa dáadáa parọ́ mọ́ lọ́n wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn láì ní màá pa rẹ̀ wọ́n sì máa dáadáa parọ́ kálukú wa ń hun ẹ̀sìn lọ́dọ̀ ara rẹ̀ kálukú wa ń kì í bọ̀ ọlọ́run ní ó burú gan o nínú àyà mi kálíbà àmọ́ pàtàkì ń tá a fẹ́ sọ lórí pé kéèyàn sọ̀rọ̀ nínú ẹ̀sìn láì ní màá pa rẹ̀ òun náà ni ká lọ sínú Suratu An'am àyà 144 ọlọ́run ní. wa minal ibali ithnayni wa minal baqari ithnayni. ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ ni pé faman adlamu mimman iftara ala Allahi kadiban. faman adlamu mimman iftara ala Allahi kadiban. ọlọ́run ní talẹ́ni tí fi ń dá tó ṣàbòsí jù tó ẹni tó ń dàdà parọ́ mímí ọlọ́run tí ń parọ́ ọmọ mi kéèyàn ò sì máa mọ̀ sun ẹ̀sìn torí pé tó ọba ilé mú nǹkan wọnú ẹ̀sìn tí ò sí ń bẹ́ẹ̀ tí èsì ntọ́ ń sọ ni pé ntọ́lọ́ ń fẹ́ ká ṣe nínú ẹ̀sìn nu sọ́lọ́ ń sì sọ bẹ́ẹ̀ ọlọ́ni kò sẹ́ni tó ṣàbòsí tó bá wọn o ara aburú tí ń bẹ́ẹ̀ bí fídíà nù ṣùgbọ́n tó jọ́ fọ́nkálẹ̀ fọ́nkako ni pé nígbà téèyàn ọba ti ní mọ́ òrìjínà lọ́wọ́ fẹ́ẹ̀kì tí bá ń gbé káàkiri tí ń sọ̀rọ̀ ń pa ẹ̀sìn láì nímọ̀ ń pa rẹ̀ wàhálà ni ó dálẹ̀. liyudilla an-nasa bighayri ilm. ọlọ́ni liyudilla an-nasa bighayri ilm láti lè bá a fi sọ àwọn èèyàn nù láìsí mọ̀ nígbà yẹn bá bọ́ ọ̀ta tó ní ẹ̀jájá kí ó ní ẹ máa jájá pé torí pé kò sínú Kùránì náà pé ká má jájá àwọn èèyàn kọ́ dẹ̀ tó rẹ́dì láti tẹ̀lé léyàn àwọn èèyàn kọ́ dẹ̀ tó máa sọ pé no ntí ustaz ń sọ data ni ustaz ẹ̀jẹ̀ ntẹ́ tó jẹ́ pé èèyàn gan ò rí pé ó wà irritative ká kéèyàn ajá so èèyàn dẹ̀ tó máa pé no ẹni tó dẹ̀ bẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kò lè ka alárúbáwá kọ́ yanjú kò lè ka kankan yíyà tó máa sọ pé kà síwájú kí ló wí Quran chapter 3 verse 4 so Allah says ṣé ẹ wo ohun táwọn èèyàn sọ ọ̀rọ̀ ẹ̀sìn ìdánilẹ̀ Yorùbá kálukú wá di àgbà mufti nínú ilé ara rẹ̀
ẹlòmíì náà onákàrà sí wàlímọ̀ Kùránì ní wọ́n ti ń pè láàfà ládùúgbò ẹ̀kẹ́ àfẹ́ àbá apádìẹ àfẹ́ àbá apẹran àwọn àwọn kan ti ń pè láàfà kò sì tẹ̀síwájú lọ mọ́ táwọn èèyàn kéékèèké tí ń gba professorship nídìí kéwù yìí àkẹ́kù ni kéwù tí ẹ ké lọ ọwọ́ àjòkò kalẹ̀ bọ́ọ̀sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀sọ́mọ́jú gbadìẹ ẹnu kọ́mọ̀ nkẹ́kẹ́ ń pa ọ̀rọ̀ Ọlọ́run kọ́mọ̀ nkẹ́kẹ́ ń pa ọ̀rọ̀ ànábì gbogbo kéwù tó lò ń lọ kéwù àwọn tí àti ọmọ kàkalẹ̀ pa àwọn kàtí àbáyé ńlẹ̀ kéwù àwọn kàtí àbáyé ńlẹ̀ kéwù àwọn kàtí àbáyé ńlẹ̀ kéwù rí i pé gbogbo ẹ̀ kò sí ìtọ́jọ́ mẹ́sìn bẹ́ẹ̀. ìmú yàrá ní akadália òkè ṣé dália ṣé tí ẹ̀sìn ni akadùrèdí ṣé dùrèdí ṣé tí ẹ̀sìn ni àwọn kan mọ̀kọ́mọ̀ àrírí ṣé mọ̀kọ́mọ̀ ṣé bẹ́ẹ̀ wọ́n ti kọ́ bí wọ́n ṣe ń wẹ òkú ṣé bẹ́ẹ̀ wọ́n ti kọ́ bí ìmọ̀lọ́nlọ́kan so àwọn ka síríyà àwọn ka dùrèdí àwọn ka kìnnìkan gbogbo ẹ̀ pátá ẹ wà rí pé òkè àdìsí dàmbẹ́ ṣérú ọmọ ní ọwọ́ àjáde ni wọ́n sọ pé ó ti parí ilé kéwú ni ó bọ̀ síta ní oníjọ́ta ànàbì. sallallahu alayhi wa sallam. torí pé wọn ò fàdísì kan lè ké wọn ẹni wọn máa ka gbogbo tí àti ẹ̀ kàkalẹ̀ gbogbo ntẹ́yìn fi ń pè láàfáà tí fi ń jà àfáà ààbò ẹ̀kọ́ ni kò ní mọ̀ kankan torí ẹni tí ọba ti Ìmáàmù Ṣáfi'í rahimahullahu ta'ala ó ní al-ilmu man qala haddathana so ìmọ̀ ó ní kéèyàn sọ yí pé lágbájá sọ báyìí tàbí sọ báyìí tí ó fi wá dọ́dọ̀ ànàbí sallallahu alayhi wa sallam alẹ́yìn Qur'an tó bá ti yàtọ̀ sí Qur'an àti hadithi eré lásán ló kù gbogbo ọmọ yòókù náwù ni o sọ́rífù ni o a fẹ́ fi ṣe ẹrú fún Qur'an àti sunna ni akọ́bàlágà ni o akọ́kìnníkan ni o a fi ń ṣerú sin ọwọ́ àfi ń tọ́ fẹ́ ṣerú sin òfin ilẹ̀ ọmọ Qur'an ọmọ hadithi bó ni wà ló ṣe ní dénú ẹ̀sìn anabi wa sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá ilé ṣe fatiwa láì ní mọ̀ tó dájọ́ ẹ̀sìn láì ní mọ̀ ẹ bá ń sọ fún pé ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ló ní ẹ̀ṣẹ̀ lórí àwọn tó bá sọnù ìyẹn ò ní káwọn tíyẹn náà mọ́ jìyà o kódà nínú àdìsí mi ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam àdìsí Abu Dawud gbà wá sotí báyìí Abu Dawud wọ́n gbà wá Ibn Majah wọ́n gbà wá anabi ní alikudọ́tù salasatun àwọn adájọ́ tí ń bẹ láyé mẹ́ta ni wọ́n àwọn adájọ́ tí ń bẹ láyé mẹ́ta òun ni wọ́n jẹ́ o anabi wá ní wasnani wahidun fil jannati ẹyọ kanu wọn wà lí janna wasnani fin nar méjì ó wọ̀nà fa amma alladhi fil janna rí adájọ́ ẹ̀sìn tí ó wà aljanna ó ní farajulun ọmọnìyàn kan arọ̀fàlẹ̀ hakọ̀ ọmọ òdodo fákọ̀dọ́ bìí ó sì fi dájọ́ bẹ́ẹ̀ òdodo tó mọ̀ pé Ọlọ́run sọ báyìí pé má sì gbẹ́rẹ́ ọ̀làmọ́lẹ̀ kòwò kéèké àkílà àwọn èèyàn mọ̀ gbọ́yé ń bi kékeré Ọlọ́run sì báyìí pé mọ́ lọ jókòó káàdì sàárè mọ́ béèrè ọ́ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ọmọ òdodo yẹn ọ́ dẹ̀ sọ ànábì ni ẹ bá ń sọ fún pé irú ẹni bí àlìjẹ́nà ní lọ ṣùgbọ́n wà rajulun arọ̀fàlẹ̀ hakọ̀ ọmọnìyàn kan tọmọ òdodo ó dé ní ọmọ òdodo dáadáa ń tiẹ̀ ṣùgbọ́n ó fàjárọ̀ fil hukmi ọba sábòsí bí ìdájọ́ tá a bá wò ná sẹ́ẹ̀rí ní tí wọ́n ń pè ní àwọn kan bẹ nínú jálàbí tọ́jà wípé téèyàn bá fẹ́ ṣe kò lẹ́bọ̀ nú gbólóhùn yìí ṣé jálàbí ṣé a lè pa àwọn àfáà kan láwọn àfóún jálàbí ṣé a lè yóò ṣàbòsí níbi ọ̀rọ̀ tí ó bá sọ Islam ní ànábì ní ẹ bá ń sọ fún pé fa uwa fi nar tó bá ilé kú lórí ẹ̀ báwọn tí ò jẹ́ ká yí ọmọ true picture nǹkan nígbà tá a bá ń dákọ̀ kẹ́ ẹ̀ jálàbí èdè lárúbáwá níná ṣùgbọ́n kíní kan ṣé inú èdè là ń sọ tá a bá ń pè ní Yorùbá ń bì kí la mínì kí ni tí ó wà sí ọ lórí àwọn oníṣìlá háàtì ń bẹ wọ́n ti ń kálukọ́ ẹ̀ ṣe definition wọn ni lọ́dọ̀ àwọn onínáwù ní tí wọ́n ń pè nǹkan báyìí ní lọ́dọ̀ àwọn onílógà ní tí wọ́n ń pè nǹkan báyìí ní gbólóhùn kan a máa túmọ̀ nǹkan míì lọ́dọ̀ àwọn onínáwù tó yẹ pé ọ̀tọ̀ ní definition tí wọ́n fún ọ̀tọ̀ ní definition tó ní bàlágà ó fún ọ̀tọ̀ ní definition tó ní usulu fíkì ó fún nǹkan ẹyọkan náà sì ni. bẹ́ẹ̀ náà ní táwa ti ń sọ̀rọ̀ jálàbí èdè lárúbáwá kẹrin ṣe bí jálíbù wọ́n fa nǹkan ṣé wọ́n fa ẹran báyìí ni fi lógà lẹ̀ fèdè lẹ̀ lọ́dọ̀ Yorùbá kí la gbọ́ yé sí ẹni tí ń ta sọmọ́jú gbẹdìẹ ẹni táwọn èèyàn kó bùkátà wá bá tó mú níṣẹ́ káàkiri téèyàn bá gbé àgbo onírun fún yàn òun náà ti ṣe jálàbí nù ṣé wọn máa pa alágbo ọmọ wọn máa pè ní oníjálàbí. so gbogbo àwọn nǹkan yìí ẹni tó mọ òdodo
tó ṣe kí ni o tó fi pamọ́ tó ó bò ó fa huwa fi nar. ànábì ní wa rajulun àtọmọnìyàn kan qada linnas ala jahalin ọlọ́ ń ṣèdájọ́ fáwọn èèyàn ala jahalin lórí àìmọ̀kan ọlọ́ ń ṣèdájọ́ fáwọn èèyàn ala jahalin lórí àìmọ̀kan òun náà kẹ́ gbére kalẹ̀ ní lọ́ba di mufti ní bá ń dá sọ́rọ́ sí ní bá ń ṣèdájọ́ ẹ dákun wàláhì islam àwọn èèyàn wọ́n lẹ̀ yorùbá ẹ̀ gan o kì í ṣe pé ẹni tí èso ní kí o lè ṣe wáàsí kì í ṣe pé kò lè ṣe dáwà kò sẹ́ni tí ò lè ṣe dáwà ṣùgbọ́n ò ní sọ kọjá ń tọ́ ọmọ àmọ́ táyé bá ti wá pọ́n lé a máa dìtùjú sẹ́lómi ìlà kó wọ́n sọ pé wọ́n béèrè irú béèrè báyìí lọ́wọ́ wa mọ́ fana sí rẹ̀ lọ́rùn o ànábì ní ẹnikẹ́ni tọ́ba ẹ lè dájọ́ fáwọn èèyàn ala jahalin lórí àìmọ̀kẹ́ fa huwa fi nar inú náà ní lọ o àwọn méjì tí ó lọ nánu ká kọ̀rẹ́tì àwọn èèyàn ká sọ pé burú lẹ̀ ń ṣe ìyẹn kò sẹ́ni tí ò lè ṣe níwọ̀n bá ti mọ̀ pé ẹ wá ń bì wọ́n ní ká máa fowó sí jẹun wọ́n ní ọ̀dà ẹ má fowó sí jẹun mọ́ so déédéé ń tọ́ ọ sọnù kí but kí wàá ní ìsìtẹ́ fi sọ pé ká má fowó sí jẹun pé ẹ lọ bá wọn àfa ó sọ kọjá déédéé ń tọ́ ọmọ báwọn ó ti dúró ní ìmọ̀ wọn ara ẹ nínú ṣùgbọ́n ní ṣe rí fífowó sí jẹun tá a bá wò náà tá a bá tó wá wò ó kí ló ń wò lẹ́fù rí ògbé ìyún ti di iṣẹ́ àwọn àáfà torí ká kọ̀rẹ́ẹ̀tì ìwà àbàjẹ́ ká pèèyàn síbi dáadáa ojúlówó iṣẹ́ gbogbo mùsùlùmí ni tá a bá ti lè rẹ́ ẹni tí ó ṣe tá a bá ti ráwọn kan tí ń ṣe kò sí wàhálà ṣùgbọ́n ìgbà mi a máa jẹ́ fádùrù àìní fádùrù kìfáyà ni ọ̀ràn yẹn títò ni a máa jẹ́ fádùrù àìní tó bá jẹ́ pé wọ́n nìkan lọ wà ń bẹ́ẹ̀ tó ọ̀dẹ̀ rí nǹkan bí wọ́n lórí mọ́dọ̀dẹ̀ pé àwọn àfáàná ni ọkọ̀ rẹ̀ tí wọ́n náà sì ti mọ̀ àsìkò òrùn tó wà ń bì kan ẹja lọ kírun ìyẹn ò ṣiṣẹ́ àfa ọ̀kọ́sẹ̀ àmọ́ dúró pé no wọ́n sọ pé tásìkò òrùn bá tó torí tó bá fi lè mú odidi ẹranko èèrà kòkòrò àwúrèbe tí ń ṣe dáwà fáwọn èèyàn rẹ̀ lórí tí ó pa wọn la sọ ọmọ pé tí wọ́n bá jọmọ nìyàn tó orí wà burú ńlẹ̀ tó ò lè kọ́ a jẹ́ wípé kòkòrò àwúrèbe wúlò jù ọ lọ nígbà tí kòkòrò àwúrèbe ń sọ yí pé udkhulu masakinakum. udkhulu masakinakum la yahtimannakum Sulaymanu wa junuduhu wa hum la yash'urun. kòkòrò àwúrèbe ń sọ fáwọn yòókù rẹ̀ nígbà tánàbí Sulaymanu ń bọ́ àtàwọn ọmọ ogun rẹ̀ ọwọ́ àríkà Sulaymanu nímọ̀ àwọn yòókù ọ̀dẹ̀ tí ló ní àìwábì ọ̀yá ẹja wọnú wo Sulaymanu àtàwọn ọmọ ogun rẹ̀ ò ní mọ̀ pa wàǹbì wọ́n kẹ̀tẹ̀ wá pa ni òun ló ṣe wáàsí fún un tí kòkòrò àwúrèbe bá rí ní tó yọ pa àwọn èèyàn rẹ̀ la tó a fi sọ fún wọn a jẹ́ wípé dáwà ká pèpè sójú ọ̀nà àtọ̀lọ́hún kọ́ kọ̀rẹ́tì ìwà àbàjẹ́ kó o pa àwọn yẹn síbi dáadáa a máa jẹ́ fárúdù kìfáyà tá a bá ti ráwọn kan ti ń ṣe àwùjọ ń dàrú lọ káwọn kan máa ṣe ṣùgbọ́n a tún máa jẹ́ fárúdù àìnù lórí ẹnì kọ̀ọ̀kan tí ó tún dọ́ràn ẹ̀yàn títò ibi tí nǹkan ti ṣẹlẹ̀ wọ́n nìkan lọ wà ń bẹ̀ wọ́n rẹ̀ rí wọ́n àbàjẹ́ òní ní àádọ́dá àwọn àfáà náà ní ẹ̀rọ tó ọ̀dẹ̀ ti mọ̀ ò ní gbére ẹ sípò àfáà ń bẹ̀ ní ẹ̀wá ní tí a sọ ni pé kódà ká máa gbowó olókù àfáà sọ bẹ́ẹ̀ kí wọ́n lè rí ẹgbẹ́ kiri wọ́n sà ní ọ̀dà ẹ lọ bá àwọn àfáà ṣíṣe ń pa àfáà làgbájá kẹjọ máa pò ìwọ ti ṣe ojúṣe tiẹ̀ níbi àwọn ò lè fún yín lówó torí wọ́n ní ọ̀dà kí á nídìí sẹ́yìn fúdà mọ́ sọ pé ọ̀fẹ́ má yà kúrà níwà inú tó jẹ́ bí díẹ̀ ọ̀pọ̀ òní kéèyàn ọmọ nìmọ̀ kọ́ máa ṣe kí ni ó kọ́ máa lọ́gbọ́n orí kọ́ máa wá òkè káwọn èèyàn tó wá máa gbọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ so àwọn àáfàá wa jẹ́ kó yá ké wọ́n ní ẹ lọ gbọ́ yìí o àáfàá ní annal jahala laysa qasiran ala man laysa indahu ilmun mutlaq kì í ṣe pé n táwọn ń pè láìmọ̀ kan ni pé ẹni tí ò ní mọ̀ rárá o ẹ tó máa gbọ́ yìí o tá a bá níyàn sọ̀rọ̀ láìnímọ̀ nípa ẹ̀sìn kì í ṣèyìn o ṣùgbọ́n tá a wí ni pé fa innahu yashmulu man indahu ilmun kathirun so ó ti kó àwọn tí ẹ ní mọ̀tọ̀ pọ̀ náà tó jẹ́ pé ìmọ̀ wọn bíi ibùdó ni tí ẹ bá ń fi kinní sẹ́ báyìí ìmọ̀ pọ̀ ńlẹ̀ walakinnahu yatajawazu ma ya'lamu ila ma la ya'lamu a máa kọjá àyè lọ síbi ntọ́mọ̀ yóò kọjá àyè lọ bí ntí ọmọ kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ yóò tó bọ́ síbòmíì tí ó tún máa lọ tá a máa ń ké sẹ́rí tá a fẹ́ sọ yẹn aládàá àwọn ní òṣèlú kò sí mọ́ òṣèlú fi kí ọ̀hún yóò wá lọ fi dá nǹkan rú máwọn èèyàn lójú ké
tẹ́ ẹ rí ìtazara yẹn bí máa nà jàmádà tí ó ti gbogbo nǹkan lè yan ọmọ ni ó fi fíìdì lẹ̀ fáwọn tó bá ní ajẹ́pẹ́rú ẹni náà tọ́lá lómi ọ̀hún ké sáwọn sásù lágbájá sóhun àmọ́ kéwọn ni ẹlòmí àmọ́ dá sí fíìdì tí ọ̀kan o torí pé kéwọn náà ní fíìdì so bó ṣe rí nù àwọn àǹfààní bíládẹ̀ lélẹ́ ń wá dè hin tí ò ní sẹ́ẹ̀rí kankan tó kílẹ̀ lórí àlámọ́ rí yóò kàn mọ́ gbáwọn yẹn lọ ni pé tẹ́ ẹ bá wò ó nígbà tí ẹ bá sọ pàànà bíi lọ́wọ́ lọ sí Isra wal Miraj kìíní kan yóò kàn sáà fi àwọn iṣu kan dá wàhálà lẹ̀ kí wọ́n lánàá bíi fẹ́ Aisha ní ọmọ ọdún 6 sẹ́ẹ̀rí pé child abuse nìyẹn ìròrí yẹn ìwọ náà wà lọ gbà ọ wà ní wọ́n ń sọ kí ó lẹ́nu ó ti kọjá ààyè rẹ̀ yóò lọ béèrè lọ́wọ́ àwọn onítàn kí ló fà á kí ni tó dé báwo làwọn èèyàn ṣe ń rí gbà náà báwo ni ẹ ṣe ń rí nìsín kọ̀ọ̀kan ní woko olóko kọ́kàn máa lọ sọ̀rọ̀ so àwọn àfáà ní ṣé wàá rí àwòrán tí àìmọ̀kan máa ń gbé wá tí ó fi wá jẹ́ kí bídíà ọ̀pọ̀ oríṣiríṣi àwọ̀ ni o ìgbà mi ò lè wọ lace ó lè wọ àǹkárá ó lè wọ kinní kan wọn á níbò ní ó sì máa wọ wọn ní ẹlòmíì ń bẹ jáàlù rẹ̀ ó lè jẹ́ pé n tó jẹ́ kí bídíà ọ̀sá wọlé fún ni pé kò mọ̀ ń pa lóga rọ̀bíyà kò mọ̀ ń pa Arabic language ó sì pèrè láàfà so ó lè ẹlẹ́ẹ̀kejì inú tó dá wàhálà lẹ́ẹ̀gẹ́gẹ́ tó jẹ́ pé ní màá sọ òun ni pé ẹlòmíì ń bẹ àìmọ̀kan rẹ̀ àlìjáàlù bí súnà kọ̀mọ̀ntẹ́ ń pè súnà gẹ́gẹ́ ọkàn péré láàfáà ni torí ẹ wo ihun tó dá wàhálà lẹ́lẹ́ Yorùbá pọ̀ o ẹ má wò pọ́ mọ́ lọ ilé ike ó ní túmọ̀ kọjá àfa o àní ọ̀gọ̀rọ̀ tí àtàwọn èèyàn lọ kà láwọn ilé ike omi gbogbo ilé ike kọ́ ní ó ṣe rí bíi mádùlẹ̀ arọ́bí o gbogbo ilé ike kọ́ ní ó ṣe rí bẹ́ẹ̀ o torí wọ́n kọ́ ayanjú ń bẹ̀ wọ́n kọ́ ayanjú pé nbí eléyìí ní àtàwọn olùtúrẹ̀ tó bá ti wọlé ló ti máa ṣe àdíìsì tó fi jáde ọdún 10 rẹ̀ ló ti máa kọ́ra nàbí ló ti máa kọ́ ayọ̀kwani ló ti máa kọ́ gbogbo ilé ike kọ́ lórí báwọn o àwọn èèyàn ọ̀pọ̀ ilé ike ẹlòmíì lè lọ́dún 10 ẹlòmíì lè lọ́dún 15 ẹ béèrè gbogbo tí àti tó bá tó tí àkalẹ̀ pé tí àtó nǹkan ni bí ọkẹ́ òun ka náà yùnà yí òun ka kínní kan gbogbo àwọn tí àti ọ̀ka kalẹ̀ pátá tàlímù kọ́là ṣe o fọwọ́kì sákítà ẹ̀ ní rí kọ́là láwọ̀ kọ́là rọ̀ṣúlù ń bẹ́ o pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí bí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n bígbà téèyàn kàn lọ ka àwọn literature book kan so ògbójú ọdẹ nínú gbórúmọlẹ̀ bígbà ẹ̀yìn bó ṣe rí nù téèyàn kàn lọ ka àwọn nǹkan dùrèdí ọ̀sọ̀nù àjàgbé lọ ọwọ́ ń ka àwọn orin kan kí ni yunú sínú ẹ̀sìn ní táwọn èèyàn wà wéṣẹ̀ àsìkò lé lórí nù so tí máa ń sọ̀rọ̀ súnà fún yóò kàn lọ́ máa lọ́nu dùrúsùlẹ̀ àwàlíyà tíra kan bẹ pẹlẹbẹ báyìí dùrúsùlẹ̀ àwàlíyà ni pé wọ́n ní tẹ́ ń pè súnà ń bẹ́ẹ̀ òun náà ni pé ẹni tó bá ṣe yóò gbà ládàá ẹni tí ò bá ṣe kò ní jìyà irú súnà wo nu inú iṣẹ́ wo ló ti kọ́ dùrúsùlẹ̀ àwàlíyà ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tá a fẹ́ kọ́kọ́ kọ́ ọmọ náà pé má sá lọ o àṣewọ̀ ti sá lọ ní ojú ọmọ pé súnà kọjá bó o ṣe pé òun tíra àwọn àṣàyíra so àwọn nǹkan yẹn yóò kàn máa mú bídíà wá ní ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó pèrè láàfáà ní Nàìjíríà pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá ni wọn ò mọ ipò tí súnà wà nínú ẹ̀sìn ẹ tí ò bá ti wá mọ ipò tí súnà wà nínú ẹ̀sìn yóò fa súnà tí yóò ti bídíà bọ̀bẹ̀ ni torí pé kò mọ̀ àwọn àfáà ní a jẹ́ pé ẹ jẹ́ ká bọ́ sínú nǹkan tó jẹ́ kí bídíà ọ̀pọ̀ òní àlìjáàlú bí súnà àìmọ̀kan pa súnà gẹ́gẹ́ tá bá sọ̀rọ̀ nípa àìmọ̀kan pa súnà ọ̀nà méjì la gbà wò ibẹ̀ wọn á ṣàlàyé rẹ̀ dáadáa ọ̀nà méjì la ṣe kíni o la gbà wò alákọ̀ọ́kọ́ ni pé èèyàn lè ṣàìmọ̀kan àlìjáàlú bí tamyiz bayna al-ahadith al-maqbula wa ghayriha kọ́ mọ̀ mọ̀ ìyàtọ̀ láàrin àdíìsì tí ó fẹsẹ̀ múlẹ̀ àtẹ̀yí tí ó fẹsẹ̀ múlẹ̀ kò mọ̀ ó sì fẹ́ ṣẹ̀sìn ó fẹ́ ṣẹ̀sìn kò mọ̀ ìmọ̀ kan sì nìyẹn tí a ń pè ní mustalahul hadith ìmọ̀ ń pa pé àwọn mẹkáníìkì àdíìsì pé ẹ dákun ọ̀rọ̀ tẹ́ ẹ lánàbí sọ ìsànàbí lọ sọ kírù mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ pé mo sì fẹ́ kásùn báà ni ọjọ́ orí mi sì kéré kí n wá bọ́ta kí n máa sọ yìí pé Abat Macaulay sọ fún mi níwájú Mọ̀pó sẹ́mọ̀ tí n bá sọ̀rọ̀ àwọn èèyàn á lọ wò pé Abat Macaulay ọkùnrin yóò sọ pé dádì òun sọ pé Abat Macaulay sọ kò tún sọ yìí pé àbí dádì òun sọ pé Abat Macaulay sọ fún òkè bẹ́ẹ̀ dádì rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wà láyé ń gbà àwa wọ ọjọ́ orí ẹni tí ń sọ̀rọ̀ wọ́n rí kí ọmọ ọjọ́ náà ni
kò tí ìjọmọ 20 years lọ tí wọ́n ń sọ pé Abatumacoli sọ Abatumacoli 1932 ló kù sẹ́wọ̀n pé èyí ó ti gbà kódà bẹ́ẹ̀ sí líkẹ́ ẹ̀mọ̀ èèyàn sọ lóòótọ́ tó àwọn ènìyàn in fact múlẹ̀ gidi lélẹ̀ irọ́ white ni wọ́n múlẹ̀ ethan ẹnìkan ọ̀kan lé bọ́ta kọ́kọ́ máa ní ànábì sọ àwọn àáfàá ẹ̀sìn tí ì sọ̀rọ̀ 800 years 900 years sígbà tá a ti sọ yìí ni wọ́n ti gbé ìmọ̀ kalẹ̀ láwọn sẹ́ńtírì tó súnmọ́ ànábì pé bó o lẹ́ẹ̀tì mọ̀ pé ànábì lọ sọ̀rọ̀ yìí àbá ànábì kọ àwọn èèyàn mélòó ló lè kéwòdé lẹ́fún tí wọ́n kéwòdé bẹ́ẹ̀ nínú ẹni tí ṣebí àwọn èèyàn ti ń ṣe jáde bí kí ni wọ́n ti rántí ogun eléyùn so ẹni tí ọba ti wá mi léyùn àti tí wọ́n sọ pé ń parọ́ mọ́ ànábì àwọn èèyàn nífẹ̀ẹ́ ànábì so àwọn èèyàn nífẹ̀ẹ́ ànábì wọ́n ti mọ̀ kí n tí ẹ bá ti lọ́mọ ànábì lọ́rùn ayé ọ̀fẹ́ ṣe torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni kálukú wà kó tiẹ̀ sí pé bóyá àfa kan nídìí owó lé ní ànábì sọ pé n tó bá fún yàn lówó lálẹ́jọ́ wẹ́ẹ̀zẹ̀ gbogbo ọ̀nà rẹ̀ yóò máa là ní àwọn èèyàn ní ìwádìí pé inú tí àwo lọ wà bó o lẹ́sẹ̀ rí ṣé à ń kọ́ ọ́lẹ̀ ní kíní kan àwọn èèyàn dàwó jọ kí ni nígbà tí wọ́n sọ pé ẹni tó bá bò ń ṣe ládàbà ẹ̀ ní ọgbà ẹ̀ má bò ń ṣe ládàbà ẹ̀ ní ọgbà ta ló lè jókòó tó lè sọ wípé bóun lànà bí ṣe sọ sílísílà wo ló gbà wá ìmọ̀kanu bó lè yín ó ṣe mọ́ á lọ ọmọ àdìsí tẹ́ fi parọ́ mọ́ ànàbí bí kò mọ́ ní ubùlì wàtọ́ ní mínàlì mọ́ ànàbí ní kánífẹ́ ìlú ẹni inú gbàgbọ́ lọ́wọ́ wàlẹ́ ànàbí ọ̀sọ́ bá ń tẹ́ jáde láyé pé ìnífẹ̀ẹ́ ìlú ẹni inú gbàgbọ́ lọ́wọ́ kò sọ bẹ́ẹ̀ mọ́gbẹ́rù ju wọlé gbogbo àwọn nǹkan yẹn ìmọ̀kan ní tí wọ́n máa ń kọ́yàn nílé kéwú gidi kódà òun ló le jù nù mọ́ kéwú tó lọ gbọ́yé torí pé tó bá fẹ́ mọ̀mọ́ mùsùlùmí hadith ọ̀hà okọ̀ sórí oko olóko ló sì sọ̀rọ̀ wá pé lágbájá tó sọ pé òun gbọ́ lẹ́nu lágbájá wà tó mọ̀ tán. lásìkò yẹn àwọn mélòó làwọn afá àkọọ́lẹ̀ pé ń jẹ́ bẹ́ẹ̀ sọ́bẹ́ ni láyé sọ́gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ rí gbogbo nǹkan yẹn ẹni tó bá fẹ́ meléyàn kò lè máa ráyè tójú bòde káàkiri tó jẹ́ pé MC Òde ní àmọ́ ṣe kí o tí wọ́n máa sọ aláboyún káàkiri so kò lè ráyè léyìn o ìyẹn jẹ́ kí fídíò ọ̀pọ̀lọpọ̀ táwọn oníbídíà ń ṣe tọ́jà dáadáa lẹ̀ àwọn àdìsí tí wọ́n fi gbé wọlé ọ̀fẹsẹ̀ múlẹ̀ tó fi dórí ọ̀rọ̀ mọ́lúdì tó fi dórí ọ̀rọ̀ gbá so kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ọwọ́ akọ́ntì kódà tó fi dórí àwọn kan tí wọ́n ń pera ló ń sún náà tí wọ́n kàn mú ẹlòmíì lè ní tíra fàdọ́lì làmọ́lì yóò olúwa o àdìsí púpọ̀ nù rẹ̀ débi pé tí wọ́n kan oríṣiríṣi ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan lè mú tíra kẹ́kọ̀ọ̀kan mọ́ sọ kẹ́ ṣe báwọn ẹ̀kan ní à ń kọ́ ṣe bédè lárúbáwá wọn fi kọ́ wọn fọkọ́ lédè lárúbáwá ìmọ̀ kan nu àìmọye ànábì sàṣálà ó sọ pé kìnnì kan ó sọ pé àwọn èèyàn kan parọ́ mọ́ ànábì lọ. so ìyẹn báwọn ẹni tí ọba wa mọ̀ ń pa rẹ̀ al-insan aduwwu ma jahil gbogbo téèyàn ọba mọ̀ ọ̀tá rẹ̀ nìyẹn máa ń yà irú èmi nìsín mathematics mo kórìí rẹ̀ tí ẹ máa ń sọ̀rọ̀ máàtì lẹ́gbẹ̀ẹ́ máa ní ìṣe òsìwò lọ ń sọ torí pé ìmọ̀ ni so ẹni tó bá mọ̀ nǹkan yóò ní máàtì ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ kíní kan bọ̀tẹ̀ mẹ́wọ̀n sọ wọn pé wá òsìwò lọ ń yá tóun fi pamọ́ ta ló fi pamọ́ níbo ní ẹ fi pamọ́ sí gbogbo ọ̀nà ní sábà máa fi wọ́gi lé iṣẹ́ yẹn kẹ́ ó sì lọ́wọ́ fi wà pamọ́ àwọn wo ló fi pamọ́ fún kíní kankan so ajé wípé in tó jẹ́ kí súnà gan lọ́tà nù àwọn àfáà súnà wọ́n ṣe fáńdíìsì wọ́n kéwù lọ yanjú wọ́n wá pósíta àwọn tí ó jẹ́ yí pé wọ́n kàn jókòó kalẹ̀ wọ́n ṣe kí kankan níta ń sọ yóò sí nẹ́sìn ẹ̀rí ní gbogbo tí àsúnà tá à ń kóòtì ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ń gbọ́ wa tá à ń kóòtì tá a bá kóòtì tíra àsúnà kan wàláì kì í sọ̀rọ̀ tí a ṣe 100 years sísìn tí ẹ ti kọ́lẹ̀ ṣùgbọ́n àlebú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá yìí pé bó wà ní ìgbìyànjú tiwọn wàhálà wọn fíforí jágbó wọn ló di ìrọ̀rùn fáwa lónìí o láyé tiwọn wọn lè torí suratul Fatiha lọ Abẹ́òkúta láti Ìbàdàn o torí kan fẹ́ gba Fatiha àlẹ́ẹ̀kẹ́ ìbú wọn lẹ́nu o gbogbo tí à ń wà nílẹ̀ ní Saudi ọ wà nílẹ̀ ní Cairo kò sí tí wọ́n fi kó o kì í ṣe pé ẹ̀sẹ̀ dálẹ̀ o kì í ṣe pé wọ́n mọ̀ ti gbẹ́sẹ̀ tuntun kan dé o wọ́n fẹ́ bá wa lórúkọ jẹ́ torí wọ́n rí ipò dodo la gbé wa mẹ́rin ẹ̀ wá láyé tá a wà mọ́kànlọ́ nǹkan mẹ́sìn kálukú náà kàn lè jẹun yóò tí wọ́n kàn dìde ni pé tó ṣẹlẹ̀ ni pé mọ̀lálà ránà bíi àníbí wa sọ pé tó bá ti ra búrẹ́dì 100 naira fún mi yóò wá lè jẹ́ náà síbi nítorí kí wọ́n fẹ́ gba búrẹ́dì 100 naira ni ẹlòmíràn ká wò sòsòsò láàárọ̀ ọjọ́ kan ní máa yá sí pé kí ló nìna wọ́n lè ní òní wẹ́ẹ̀sì tó parí oṣù kẹ́ òní lọ́jọ́ tó lọ́rọ̀ ní fáànà bíi ọ̀dà ṣèṣe ju ẹni wẹ́ẹ̀sì tó parí oṣù so yọkàn ni ọ̀ya ẹ̀tẹ́wọ́
gbogbo orí ayé àlẹ́ ẹ̀yìn kìíní kan yá rọ́bì ayé ẹ̀ máa dáwọ́ bí pákéjì ẹ̀sìn ṣe ń wọlé nù. Ànábì sọ wípé a gbọ́dọ̀ àwọn èèyàn mọ bóò láàṣẹ mọ òrìjínà ọ̀rọ̀ wo ló fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ànábì èwo ni ó fẹsẹ̀ múlẹ̀ ẹni tí ó bá ti mọ̀ yùn fídíò wọlé mọ́ lọ o fídíò wọlé mọ́ lọ o bí kan ní ànábì ní irí àmúwá takùn bídò àìwà sọdọkọ ànábì ní ẹ kí àwọn òkú yín pẹ̀lú ká ṣe sàárà àti ká ṣàdúrà. níbo lànábì ti sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam níbo lànábì ti sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì sọ pé tíyẹn bá gbààwẹ̀ níjọ́ kínní kan nínú oṣù rọ́jábù wọ́n fi gbààwẹ̀ arúgbó wọlé nínú oṣù rọ́jábù níbo lànábì ti sọ àdìsí pé kẹgbọ ọgbọ nínú oṣù rọ́jábù gbogbo ọ̀pọ̀lọpọ̀ orí múbàdí làwọn yóò ti ké káàkiri kódà wọ́n ti tí àwùtúbà rẹ̀ táwọn bá bọ́ tani sí wọn ni ní táwọn bá ti ń káàbọ̀ tipẹ́tipẹ́ àní níbo ẹ̀sọ́nù tíátọ̀ wà á ní àwọn ummahatil kutub fàdíìsì ẹtírẹsẹ sínú Buhari lẹtí bá ní àbínú Muslim àbínú Abu Dawud àbínú Tirmidhi ọkàn lè gbé tí a ó túbà ká kó ní akọ ní kinní kan wọn wá kọ bẹ́ẹ̀ pàánà bí ìṣọba ẹkọ wá ní ń bẹ nínú ẹlòmíràn ní ìbọlọwà ọwọ àná tí a útúbà Yasin útúbà Yasin ta lọkọ tó ẹ jẹ́ ká téèyàn bá ti nímọ̀ nípa rẹ̀ ìsọkúsọ ní ọ̀sọ̀ Ọlọ́run sì sọ fún anú Al-Qur'an Karim nínú Suratul Isra Ọlọ́run ní wala takifu ma laysa laka bihi ilmun ntọ́ ọ̀bà mọ̀ sọ jáde o tó tiẹ̀ báyìí Ọlọ́run sì tún jẹ́ kó yé ayé pé ṣé ẹ rí sùtẹ́ ń wò yìí nínú Suratul Baqara àyà 169 Ọlọ́run ní innama ya'murukum bis-su'i wal-fahsha. innama ya'murukum bis-su'i wal-fahsha. Ọlọ́run ní èso ní payín láṣẹ nkẹ́kẹ́ ju pé aburú ìwà àbàjẹ́ òní ọmọ payín láṣẹ. wa an taqulu 'ala Allahi ma la ta'lamun. kẹ́sì máa sọ nǹkan Ọlọ́run tẹ́ ẹ mọ̀ ẹlòmíì kan lè dìde ní ké tá a bá wò ó Ọlọ́run gan sí ọ̀fẹ́ ká má jájá ni kò sí sọ́nù Kùránì subhanallah. so kẹ́ ẹ máa sọ nǹkan tẹ́ ẹ mọ̀ ń pa Ọlọ́run kẹ́ ẹ máa lọ mẹ́sìn Ọlọ́run a lè wòran ìjà súnà àti fídíò lè parí báwọn ìyún ànábì tó wọn sọ pé la takdhibu alayya ànábì ni ẹ má parọ́ mọ́ mi ò fa innahu man kadhaba alayya àbí inú àdìsí ànábì sọ pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar. Imam Bukhari gbà wá Imam Muslim gbà wá ànábì ni ẹ ń bá ilé parọ́ mọ́ mi kọ́ tọ́jú àga tí ó fi jókòó lẹ́nu náà jàmáà ẹlòmíràn ni àparọ́ mọ́ ànábì àparọ́ fún ni àfirọ́ gbẹ́sìn wọlé ni because táwọn èèyàn tí wọn bá gbọ́dọ̀ ànábì wọn ò ní í ṣe àdẹ̀bẹ̀kún ó ṣe olóore wọn wà hun àdìsí ọ wà nù táwọn èèyàn hun láyé ìjọ ń pé káwọn èèyàn lè bá àmọ́ ṣe olóore ẹjẹ́ á lọ má ànábì lọ́rùn ìkànnì àwọn bídíà ní máa ń ṣe wá sí káàkiri gbogbo àná làámọ̀ àwọn èèyàn ó ti mọ̀ báwọn ó ní mọ́lúdí ànábì lágbára gan ó ní àfáà tó bá tẹ pósítà tó wá sọ pé òun fẹ́ ṣe mọ́lúdí ànábì àyùbá ó ní táwọn èèyàn bá dé di pósítà pé mọ́lúdí ànábì àyùbá mo rò pé nǹkan sáfẹ́lẹ̀ ó láwọn èèyàn ó kó ń bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n kọ́kàrà ànábì lásán ó ló ti jáwọ́ ń gbòòrò ó ní tẹ́nìkan bá wọ àárín wa ní ìsọ́sọ́ pé ẹbùn mi nítorí Ọlọ́run torí ànábì àyùbá ó láwọn èèyàn mọ̀ bọ́rọ̀ wọn lọ ní pé kí ló wá ń tó sọ lọ ó sì mọ̀ tó bá nítorí ànábì wa Muhammad ó láwọn ṣe sallallahu alaihi wasallam gan ó ti ọkọ̀ mówó jáde àṣìntọ́sọ ni pé àwọn ti sọ ànábì di internal revenue ẹni tí ọmọ mówó wọlé so ànábì ní ló fi jẹ́ pé kàn mọ́ rí kálukú ọmọ kọ́ ni ajíjọlá ànábì ajíjọlá kìnnì kan lórí tí wọ́n sọ pé ajíṣiṣẹ́ ànábì ajíṣiṣẹ́ Ọlọ́run kálukú ọ̀fẹ́ ṣiṣẹ́ kankan o kọ́kàn jọlá ni o àwọn èèyàn fẹ́ máa táàpù lára ànábì lọ sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì nínú àìmọ̀kan nípa ti súnà òun náà ni àlìjálù bimakanati súnà mina tashri' kéèyàn ọmọ mọ̀ pò ti súnà gangan wà nù ẹ̀sìn ọ̀tọ̀ ni pé àmọ́ ọ̀rọ̀ wo ló fẹsẹ̀ múlẹ̀ nínú àdìsí tá bá ti ń sọ̀rọ̀ súnà àdìsí là ń sọ tá bá ti ń sọ̀rọ̀ súnà àdìsí ìmáàmù wa Bagawi wọ́n ní alaykum bil hadithi falaysa shay'un. alaykum bil hadithi falaysa shay'un. yu'adiluhu wa ala kullil jihati. yu'adiluhu ala kullil jihati. yu'adiluhu ala kullil jihati. kò sí ntẹ́ ẹ lè fẹ́ fi wé tó o bá fẹ́ mọ kéwú o fẹ́ mọ lóga sọ ni o fẹ́ mọ kẹ́ sọ ni in tó o fi mọ kéwú láyé ẹni pé kọ́ ọkọ lọ màdísì so tó o bá ti màdísì ọ̀ mọ kéwú gbọ́ gbà bẹ́ẹ̀
àdí súnà tẹ́lẹ̀ ń bá sọ̀tà hàn so súnà yẹn ò sí bá sọ̀tà ìgẹ́gẹ́ ni máa ń dórí èyàn ò pé fi wákà lẹ̀ mọ́ wákà kankan so àwọn àfáà ní téèyàn ọba mọ ipò tí àdíìsì wà nínú òfin ẹ̀sìn nọ́mbà 2 làdíìsì wà lẹ́yìn Al-Qur'an Karim ṣùgbọ́n tó wá ṣe wálé mọ̀ lónìí ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n pera wọn láàfáà ní Nàìjíríà ìyẹn táwọn èèyàn tẹ́tí gbọ́ ni pé Kùránì nìkan ni ní ẹjẹ́ àtẹ̀lé àwọn àfáà wa pín wọn sí méjì àwọn kan ní pé àwọn ogogo tó bá ti yàtọ̀ sálí Qur'an àwọn ò ní gbọ́ àwọn kan ní sẹ́ẹ̀rí àdíìsì tó bá ilé jẹ́ pé ahadi àdíìsì pín sí méjì a ní ahad a ní mutawatir odidi ìmàmí tó náà ẹja àfihàn lẹ̀ ìyẹn ò ṣe é ṣàlàyé lórí ètò ṣùgbọ́n ká dúró lórí pé àwọn tí ń sọ wípé Qur'an nìkan làwọn tẹ̀lé torí pé wọn ò mọ̀ kò ti súnà wà wọn wá ń tako súnà wọn ní Qur'an nìkan ni wọn ní kílẹ̀ rí yín wọn láwọn lẹ́rìí o wọn láwọn lẹ́rìí wọn nínú Al-Qur'an làwọn ó ti mẹ́rìí wá táwọn fi mọ̀ kó Qur'an nìkan ló yẹ káwọn tẹ̀lé wọn lè já lọ sínú sọ́tù Náàlì àyà 89 Ọlọ́run ní wa nazzalna alaykal kitaba tibyanan likulli shay'in àwọn Ọlọ́run ti sọ Al-Qur'an kalẹ̀ fún ọ láti ó jẹ́ àlàyé fún gbogbo nǹkan wọ́n sì gbọ́ Ọlọ́run sọ pé Qur'an jẹ́ àlàyé fún gbogbo nǹkan sáà nídìí àdìsí mọ́ ni sẹ́rí pé wọ́n rọ́rọ́ mọ́ wá ní wọ́n sọ yìí pé ṣé rí àwọn àáfàá oníbídí ayé ìjọun nígbà tí orí fi tòrò àwọn eléyìí wọ́n ń rí ẹ̀rí ìrújú mú wá àwọn ìtawà ń bá lò agídí lásán wọ́n ń lò wọn ò ríyàn gan kà wọ́n kàn sáwò pé ọ̀dà nǹkan bí àdìsí náà ti fi ń pa wọn ní ń pàjẹ́ àwọn la ẹ rí i pé egbò yín náà ti mọ̀ wọ́n bọ́ ta wọ́n ní a máa ṣe kinní mọ́ wọ́n ní a máa go olókùn mọ́ wọ́n ní a máa ṣe báyìí mọ́ kiri kan ẹ sàrí kíbi ọ̀rọ̀ pé gbogbo táwọn fi ń jẹ ní ń bà jẹ́ òun ni ọmọ jáde wọ́n lé léyàn ẹ̀rí àkọ́kọ́ nu wọ́n lé lẹ́ẹ̀kejì òun náà nínú Suratul An'am aya 38 wọ́n lọ́nà ń sọ yìí pé ma faratna fil kitabi min shay'in so Ọlọ́run ní àásọ nǹkan kan sẹ́kù nínú Al-Qur'an tọ́yà ibi tọ́yẹ ká tiẹ̀ mẹ́nu báyà tá a wàá fi ṣe àtẹ́wọ̀ tá a ní sọ kọsẹ́lẹ̀ nínú Qur'ani wọ́n tó bá jẹ́ pé Ọlọ́run sọ báwọn ṣé àtúwá ní bùkátà sí súnà mọ̀ sẹ́rí pẹ́ẹ́rì di méjì àwọn ẹ̀rí tó fẹ́ dàbí ẹni pé múlá àká ẹ̀ lọ ṣùgbọ́n tí ò múlá àká ẹ̀ kankan lọ. àwọn tí ẹ̀rín rẹ́rì mú wá ọ yàtọ̀ sáwọn tó ní ọ̀rọ̀ àwọn tá à ń ká ẹ̀ ọ̀rọ̀ àwọn ará ayé John tipẹ́tipẹ́ nígbà tí wọn ò tí ì discover pé bìkẹ́ kan máa jẹ́ ilẹ̀ Yorùbá. kagbọ́ yìí o káwọn rò pé àbáwọn àfa Nàìjíríà là ń sọ àwọn tipẹ́tipẹ́ tó ti wà ńlẹ̀ ṣùgbọ́n àwọn àfa súnà tipẹ́tipẹ́ ẹgbà náà wọ́n kọ́ńkà àwọn kan ní báwa náà ó sì kọ́ńkà àwọn tó fẹ́ máa dẹ̀sìn rúnú wọ́n kọ́ńkà àwọn kan ní wọ́n nínú ẹ̀rí mi wọ́n ní Ọlọ́run ló sọ inú Suratul Hijri láyé ẹlẹ́ẹ̀kẹsà yìí pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. Ọlọ́run ló ń sọ Al-Qur'ani kalẹ̀ òun lòun ó sì máa sọ wọ́n níbo lóun wọ́n máa sọ sọ́sọ́ báwọn fún súnà ní tẹ́fi ní ká máa lọ́nu súnà sẹ́ẹ̀rí pé wọ́n rí ẹ̀mí rí mú wá àwọn àǹfààní ọ̀dà ẹ̀sìn wa kí wá ní ìtawà fẹ́ sọ àwọn àǹfààní sẹ́ẹ̀rí gbogbo tí wọ́n mú wá pátá kò sẹ́ẹ̀rí ń bẹ kò sẹ́ẹ̀rí ń bẹ àkọ́kọ́ táàfin mọ̀ pé ọ̀sẹ́ẹ̀rí ń bẹ ẹjẹ́ akọ́lọ́nu sọ́tù Nahali àyà tí mo fẹ́ ká ẹ̀ bàbá wa Sheikh Adam aleyhi rahmatullah rahmatan wasi'a wọ́n fi tú tafsiri táwọn èèyàn gbé jáde lórí social media kí ló dé àwọn èèyàn rántí bàbá wa ń bẹ̀ pé bàbá mà sọ báyìí àwọn èèyàn sì ń fò bọ́ta lónìí bàbá náà tú bí wọ́n ṣe tú bá a ṣe fẹ́ tú yìí bọ́ọ̀lù ọ̀hún sì ṣe sọ̀kalẹ̀ òní nínú Suratul Nahli Ọlọ́run sọ yìí pé wa anzalna ilayka dhikra bil bayyinati waz zuburi wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzzila ilayhim. ó ti dábàá Ọlọ́run ní wa anzalna ilayka dhikra àwa la sọ ìrántí kalẹ̀ fún wọ ànábì nǹkan àkọ́kọ́ náà Ọlọ́run ló ń sọ ìrántí kalẹ̀ kí ni ìrántí ń bẹ hàn Al-Qur'an àbí sunna nu àdìsí bó la ṣe mọ̀ bẹ́ẹ̀ torí nǹkan méjì lọ́lọ́run dákọ̀ pé ó ń sọ kalẹ̀ àkíní ọ̀wà jẹ́ ṣé yóò àmọ́ jẹ́ pé àwọn sọ pé Ọlọ́run ló ń sọ Kùránì kalẹ̀ láti máa fi ṣàlàyé Kùránì fáwọn èèyàn alihata makul la so Ọlọ́run ní
àwa la sọ ìrántí kalẹ̀, that is àwa la sọ àdíìsì kalẹ̀ litubayyina linnasi, kó lè bá a máa fi àdíìsì yẹn ṣàlàyé ma nuzila ilayhim, ń tá a sọ kalẹ̀ fún wọn gangan tí ń ṣe alukur'an. àṣẹ alhadith awi sunna iya تفسير القرآن لأن القرآن نزل مجملا وجاءت سنة مفسرة لإجمال القرآن. قرآن سو قال لو دي باي سنة ni ó wá máa ṣàlàyé rẹ̀. A jẹ́ kó gbogbo nteyin sọ fa sunnatu wahyun, sunna wahyi ni, wahyi ni ó sọ kalẹ̀ fa nabi ọlẹ tó sọ náà àyà mi kò wà máa yantiqu anil hawa in huwa illa wahyun yuha. ṣé Kùránì lọ́lọ́run tó máa sọ pé kò ní sọ̀rọ̀? ṣe bọ́rọ̀ tọ́lọ́ ní Kùránì. Ọlọ́run alánàbí tẹ́ ń wò yìí kò ní sọ kẹ̀kẹ́ ní tí mo ní ọ̀sọ́ náà sọ àṣẹ pé súnà wáyù ni. Ara tá a fi mọ̀ pé wáyì pé mi ṣe Ọlọ́run náà tó ní àyà tí mo tó kà tẹ́yìn. Àwọn àfáà ni tọ́ba wa jẹ́ báwọn a jẹ́ pé Kùránì lọ wá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ò lè rọrùn kó o rí lónú àlùkùránì sàngílítì àfi kó o ṣe kí ni o kọ́ ọ lọ lónú súnà ni ó ṣàlàyé rẹ̀. Inú rẹ̀ ni pé Ọlọ́run kàn ní ẹ kírun ni generally lọ sọ sọsọ bá ti kásùbà sọsọ yẹra ká rẹ̀ ṣé ọyá mo jáde nínú Kùránì gbogbo ẹni tẹ́ ń sọ púpọ̀ ní ìkẹlẹ́ tẹ́lẹ̀ mo bi tí àsùnbà ti jẹ́ rákà méjì jáde nínú Kùránì, mo bi tí súrì ti jẹ́ rákà mẹ́rin nínú Al-Qur'an, mo bi tí sásìrì ti jẹ́ rákà mẹ́rin kí rákà mẹ́rin o. Èjì ká wò ó ìkè sọ̀rọ̀ ọjà bákan náà súnà ló mú jáde so ti yé báyìí bóbìnrin ó ṣe máa ṣe menstruation tó bá fẹ́ ṣe bó ni ò ṣe ní kírun kí ni ó ṣe lẹ̀ nǹkan ẹ̀rí inú Kùránì o, ẹ kàn má súnmọ́ wọn ni o lọ́lọ́run sọ o, ẹ má súnmọ́ wọn tí ẹ bá ń ṣe kí ni o tí ẹ bá ń ṣe menstruation lọ́wọ́ so ó ní wọ́n má kírun bẹ́ẹ̀ so ní wọ́n má gbààwẹ̀ náà so lọ́n sọ pé ọ̀yá ẹ má gbogbo àwọn nǹkan yìí Kùránì ló gbé wá so súnà Kùránì gbé wá lódìdí súnà wá ń ṣàlàyé rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yìn tó padà sọ́dọ̀ sàbí àgbà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu nígbà tí àyà nu Surah An'am àyà 82 tó sọ̀kalẹ̀ tọ́lọ́ ní alladhina amanu wa lam yalbisu imanahum bizulm mọ́wùlẹ̀ ká Ọlọ́run ní àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ tí wọn ò wá da àbòsí zulimu kódà injustice kò sẹ́ni tí ó fẹ́ mọ̀ téèyàn bá ń gbọ́ zulimu Ọlọ́run wá ní tí wọn ò da àbòsí pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. In táwọn sàbí náà gbọ́ yé sínú bó ṣe wà nù Kùránì nínú nígbà tí kálukú wọn lọ bá nàbí pé ànàbí ta nínú wa tí ó wà ní lábòsí kéékèèké kan lọ́wọ́ nínú wa kí ni túmọ̀ tọ́lọ́ sọ pé àwọn ẹni tí wọn bá da àbòsí pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn àwọn lẹ́ni ìfọ̀kànbalẹ̀ láyé àwọn ni wọ́n wà lè jẹ́ náà lọ́run táwa nínú wa tí ànàbí ni ẹ gbọ́yé ni ìtọ́lọ́ ń sọ ń bẹ̀ náà ni pé zulimu ń bẹ̀ ẹ má tù sí àbòsí ẹ má tù sí ṣíríkù. Inú nǹkan tí máa ń kó bọ́pọ̀lọpọ̀ àwọn oníbídíà tí bídíà fi pọ̀ ni pé ẹ lè máa lọ dálù Kùránì tú àfi kẹ́ ẹ lọ wò pé bó l'Ànábì ṣe tú ibi tẹ́ ẹ ti wò pé Ànábì ṣe tú àdìsí ńlẹ̀ bá sọ̀tá yìí tẹ́ ẹ bá tí a bá dìísì sọ̀tá bídíà lẹ́ẹ̀ máa ṣe kò sì sí èdè tí ò ní ẹwà èdè inú. Ṣé wọ́n sọ ní sí pé it rained cat and dog yesterday bí dog and cat sì ní wàhálà àtàwọn ilé ìbònú kẹ́nìkan wá bọ̀tà kọ́ sọ yìí pé wọ́n ní ajá àti olóńgbò wọ́n lọ sọ̀kalẹ̀ nsánmọ̀ ṣètùmọ̀ rẹ̀ nu ẹ ń bá túbọ̀ mọ̀tàṣábíù nu ó ti fẹ́ rújúmọ́ lọ́wọ́ ó fi hàn yìí pé òjò yẹn rọ̀ heavily òjò ńlá ni ìtẹ́lẹ̀ bó sọnù kọ̀ wá sírú ibi tí ò ṣèdè báwọn tó bá kàn fẹ́ lọ rọ́ọ̀lù tó ọlọ́mọ ń gba pa figures of speech tó ọlọ́mọ ń pa àwọn ìjìnlẹ̀ èdè gangan tó ọkàrò pọ̀ kàn gbé ìbòrí ẹkúyẹkú kan tó rọ́ọ̀lù pé he kick the pocket ọgbà ike nípa àbí ó kìkì pọ́kẹ́tì rẹ̀ ni ṣé kò irú ẹ̀ náà wà nínú Al-Qur'an ànábì ni ó wà ṣàlàyé ní tí wọ́n fi wá ṣàlàyé ń fún wọn ilẹ̀ yìí bá sọ̀tà bídíà lẹ́ẹ̀ máa ṣe báwọn. sotí ni tó jẹ́ kí bídíà yẹn ọ̀pọ̀ báwọn torí n tó yẹ kẹ́ ẹ mú lọ́rẹ̀ lẹ mú lọ́tà bídíà ọ̀pọ̀ so ànábì ló wá ṣàlàyé fún ká ṣíríkù nù ẹnìkan ó wá bá ìkan Abdullahi ibn Mas'ud nígbà tí Abdullahi ibn Mas'ud ń sọ̀rọ̀ pé Islam ṣépè fún ànábì ṣépè fún gbogbo ẹni tí bá ń báyàn kọlà àtẹni tí a ń kọ fún sẹ́yìn kì í nígbà ìmọ̀ ni ńgbà ìmọ̀ so àtẹni tó ń pèjì àtẹni tí ó ń yí ẹ̀dá Ọlọ́run padà obìnrin kan wá ní ẹwà ń bí o sọ́ọ̀ka Kùránì sọ sí rárá wọn kọ obìnrin yẹn ní Umu Yakub
ó ní sáré gbogbo tó sọ mi ò rí inú àlùkùránì kẹrim mo ka kùránì mi ò rí mi ò sì lè ṣépè fún tọ́lọ́wọ̀n tánà bí ó bá ṣépè fún kí ni ọdún bolo ti rí Abdullahi bin Mas'ud ní wọ́n bí ọlọ́wọ́ ka kùránì láti pálí tó pálí ó rí ogun tí mo sọ ń bẹ̀ ọ̀dà ìwọ lọ́ọ̀ mọ̀ ká o wá lọ sínú Suratul Hashri ayé ẹlẹ́ẹ̀keje Ọlọ́run ní wa ma atakumur rasulu fakhuduhu sórí tánà bí bá mú wá bá yín ẹ gbà wa ma nahakum anhu fantahu tánà bí bá kọ̀ fún yín pa rẹ̀ jìnnà sí ṣé kò ní sádìsì ni Abdullahi bin Mas'ud àwọn tọ́lá nàbí sojú gangan sàábé tọ́lá nàbí sojú ìní ń fi àdìsì jẹ́rìí ayé Kùránì ipe ntí wọ́n lórí inú àlùkùránì gbogbo ń tó bá ti rí inú àdìsì Kùránì lónìí kí nìdí òun náà ní ayé àánú Suratul Hashri ayé ẹlẹ́ẹ̀keje tọ́lọ́n sọ pé wà má àtàkùnmù rasul ìntànà bí bá sọ fún yín tó bá fún yín ẹgbàá kí lànà bí fún yín ṣé Kùránì ló fún wa tí bọ́lá ti sọ Kùránì kalẹ̀ súnà tí fi ń ṣàlàyé rẹ lọ́n sọ ń bẹ Abdullahi bin Mas'ud ń sọ yìí àwọn tó sàrà yìí nàbí sojúnu èyàn mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọlọ èyàn mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọlọ sẹ́rí kò sówe táwọn ọmọ ẹ̀sìn tá àti báwọn àgbàlagbà yìí èyàn sọ pé ọ̀sọ̀ tó bá gbọ́dọ̀ ya rẹ̀ nu sọ̀rọ̀ sọ àwọn sàbí ọ gbọ́dọ̀ ya rẹ̀ dàgbà wọ́n rí gbogbo bí ṣe ń ṣẹlẹ̀ báyìí àwọn ni wọ́n sọ bó ṣe ṣẹlẹ̀ fún wa pé bí ṣe ń lọ ni àwọn ni wọ́n mọ̀ ṣàlàyé fún wa tí wọ́n mọ̀ já wa sí dáadáa pé òun lélẹ̀ bó ṣe rí nì tó ti báyìí anabi sallallahu alaihi wasallam ẹnìkan sọ yìí pé ibẹ̀ náà láti gbé lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo tọlọ́run tó ká tó bọ́ síbi àwọn torí pé àti ìkó lórí àìmọ̀ká àwọn èèyàn lórí ọ̀rọ̀ pé wọn ò mọ súnà àìmọ̀mọ̀ súnà wọn ń lọ fa wàhálà so tí wọn bá ti mọ orí ibẹ̀ láti parí ká tó wá bọ́ síbi àwọn bídíà táwọn èèyàn ń ṣe kódà ìta àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ so àmọ́ mú ni láwẹ́láwẹ́ mo sọ pé ó lè gbà lóṣù mẹ́fà àmọ́ sí ni kò sí abalabi táwọn àfọ́n bídíà ọ̀sàríwọ̀ bídíà tọlọ́dọọdún ààbọ̀ bẹ́ẹ̀ so kódà sẹ́yìn pé jíra ní ti ń bọ̀ a lè gbé látòrí ti jíra ká tó bọ́ bí mólúdì ká tó bọ́ bẹ́ẹ̀ á tún bọ́ bí ìbàdà tá a bá fẹ́ kírun níbo ni bídíà sáwọ̀ kò síbi tí bídíà sáwọ̀ tí ò jẹ́ pé súnà kan ní àtú kún tó ti bídíà bọ̀ bẹ̀ so torí ìbéèrè láàrin ìṣẹ́jú bíi márùn tí ó kù ká gba ìbéèrè wọlé lórí ní tó bá rú wa lójú lórí rẹ̀ kọ́lọ̀n balẹ̀kọ́lá kọ́sànù wa àwọn tá a bá fẹ́ béèrè 081 21 02 4846 081 21 02 4846 òní nọ́mbà tí a pèsè tí ó jẹ́ studio line 081 21 02 4846 òní nọ́mbà tí akẹ́sì tábàrí ẹni tó ní ìbéèrè. Hello. Salaam alaikum. Ẹ kálẹ́ o. Na? Na. Ṣé mùsùlùmí láti jájá èèwọ̀ ní haramu ní èèyàn gbọ́dọ̀ jájá mùsùlùmí ò gbọ́dọ̀ jájá Kùránì sọ fún apá àgbọ́dọ̀ jẹ àdìsí sọ fún apá àgbọ́dọ̀ jẹ so àyà Kùránì tó sọ fún òun náà ni wà má atakumur rasul fakhudhu wà má nahakum anhu fantahu kódà àwọn onímọ̀ àtọyẹ òde òní wọ́n jẹ́ kó yá ayé àìsàn tí ń bẹ lára ajá so ti bá ànábì ò sì ní sọ nǹkan kalẹ̀ àfi kẹ́ ẹ bá bó ṣe sọ ànábì sọ fún àná àdìsí àyà Kùránì náà sì jẹ́rìí rẹ̀ torí pọ́lọ́ ní ntọ́ bá dá mo fẹ́ kẹ́ ẹ jẹ ntí ọba dá inú ẹranko tí ọ̀dá alájá wà so now jazakumullahu khairan 08121024846 òní nọ́mbà tí a pèsè 08121024846 hello salaam alaikum hello ẹ kálẹ́ o. Ó ti rẹ o. Hello, salaam alaikum. 08121024846 òní nọ́mbà tí a pèsè náà. Hello. Salaam alaikum. Wa alaikum salam. Ẹ kálẹ́ pẹ̀tọ̀. Ẹ kálẹ́ sà. Ìbéèrè tí mo fẹ́ béèrè. Ó lè wọ̀ sí ọ̀rẹ́ ìyàwó yẹn máa ń ṣe oṣù lọ́wọ́. Ó lè wọ̀ fún oṣù mọ́ àbí kò lè wọ̀. Èèwọ̀ ni o obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Islam ní ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn so èèwọ̀ ni àyà Kùránì ó clear eléyàn so Allahu ta'ala alam 081 21024846
46 náà. Hello. Hello. Wa alaikum salam wa barakatuh. Náà. Náà. Pé ajá àwọn Ashabul Kahf àbí ipe ṣe bí ajá ni pé so pé ṣe bí ajá wọn tó bá jẹ́ pé kò bá ní dá Ọlọ́run sọ̀rọ̀ ajá náà Al-Qur'an Karim ìròrí tó dọ̀tí gidi ni so ti yé báyìí reason ni pé nínú Sharia Islam nǹkan mẹ́ta lálejò lajá fún Ànábì ní tó bá lo ajá tó yàtọ̀ sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ojoojúmọ́ ládá tí ó máa lọ́nu sí olóore rẹ̀ kírọ́tù kọ̀ọ̀kan ni tó bá lè sin ajá tó bá yàtọ̀ sí kanú reason mẹ́ta so àwọn Ashabul Kahf ajá wọn fi ń dẹdẹ ní kẹlíbù sọid ajá dídẹdẹ tí wọn fi ń pa nǹkan òní èyí tó bá sì tẹ̀lé wọn ẹ̀sọ̀ ànábì tó bá jẹ́ pé ajá jẹ́nà kó tó dá ní ẹ̀sọ̀ ànábì Ọlọ́run tó ní so wọ́n fi ń dẹdẹ àwọn fi ń dẹdẹ ti wọn ni ó sì tẹ̀lé wọn nígbà tádàwó fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run fò náà ṣe mùjísà so Fíráúnà tí kò jẹrà láti ẹjọ́ ẹ̀ sẹ́ni rẹ ni ò fi jẹrà Fíráúnà tí ò jẹrà kò síbi tọ́lọ́run ò lè gbé mùjísà rẹ̀ gbà kò síbi tí ò lè gbé nǹkan ìmọ̀ rẹ̀ gbà so àìtàwọn Ashabul Kahf tí ẹ̀ papọ̀ mọ́rọ́ àjà jíjẹ sí ẹ̀jẹ̀ ni wọ́n fi ń dẹdẹ ni Ànábì sọ fún wa pé ẹranko ajá tá a fi ń dẹdẹ tá a bá ti tírẹ̀nì rẹ̀ ìyẹn tó bá pa á lè jẹ́ torí wọ́n ti tírẹ̀nì rẹ̀ pé kò gbọdọ̀ fi ahọ́n kan ìtumọ̀ pé train dog inú so kọ́lọ̀ nǹkan sànú wa. Ìkànnù mẹ́ta téèyàn bá ti fi ṣe dẹdẹ kó fi sọ oko so ti yé báyìí kò gbọdọ̀ sìn so ó sì níbi tó wà á padà débẹ̀ nínú ọ̀rọ̀ inshallah torí àsìkò wa ti lọ náà. Ayé tó dojúrú ẹjẹ́ ayé kọ́ Ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó gbà fi tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sìn. Ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ Ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó gbà àfi tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sìn. Àfi tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sìn. Àfi tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sìn mí. Àwù ní ká jẹran pẹ́lẹ́ nu fọ̀nà fún ni ò jẹ́ a kí àwọn afáwa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run láti ìgbà ìwá kọ́lọ́n kó jẹ́ kí a rí wọn pẹ́. Àwọn tí a jẹ mú ètò tòní wá sí etí gbọ́ wa àwọn náà ní afáwa Abdulsalam Al-Aswadi kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wọn gùn. Bákan náà amójú ẹ̀rọ wa ní ilé agbára táwa ń bí àwọn náà ní Omidan Akínọlá Ìyanu Olúwa àwọn ní ọlọ́wọ́ bọ́tìnì wa nínú ilé ń bí kọ́lọ́ má jẹ́ káwọn náà ó ṣì tẹ̀. Àwọn bàbá tí wọ́n kọ́ wá sí stúdíò lálẹ́ tòní àwọn náà ní Sheikh wa Ustad Alhaji Sulaiman Bun Ibrahim Abu Ibrahim fún ìbéèrè àbí ìmọ̀ràn lórí ọ̀rọ̀ ẹ̀sìn kápọ̀ wọn sí orí nọ́mbà tá a fẹ́ fi síta yìí 070 106439 ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070 106439 èmi tí ẹ̀ ń gbọ́ mi látara náà ni Ridwanullahi Muhammad Jamiu aka Májòbàjẹ́ oníwàkà sunna ìpàdé tó di ijọ́ mẹ́jọ pẹ̀lú